adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba adániwáyé ọba adániwáyé adániwáyege ọ̀rẹ́ ẹ̀nìrẹ́ ní tirẹ̀ mẹ̀kúnnù lẹ́kún ọ̀nà ìnira ní tí nàjà lùkú ṣìnà lè bàbá àwọn kábíyèsí olódùmarè tọ̀ ní dédé àsìkò yìí mo ní àlejò wa lójú òpó ń bí láti Spain ní Madrid Prophet Femi Wahab mo kí yín ẹ kú dédé àsìkò yìí o ẹ kí àwọn tó wò yìí. Mo kí yín olótù àti gbogbo àwọn ẹmẹ̀wà ní stúdíò bẹ́ẹ̀ àti ojú tó wà káàkiri àgbáńlá ayé àti tó ń gbọ́ wa Ọlọ́run kò ní padà lẹ́yìn gbogbo wa. Àmín. Ìgbà tó bá ń wà ayé ò ní gbà lẹ́nu wa lórúkọ Jésù. Mo wá gbàdúrà ọ̀bọ tó kùn gbọ́dọ̀ ìparí a ò ní rí bànújẹ́ a ò ní rí ọ̀fọ̀ a ò ní gba ìpè òjijì tó máa kó bá wa lórúkọ Jésù. Àmín. Àmín. Tọ́ ó ti tó bí ọdún bíi mẹ́ta mẹ́rin báyìí tí Yorùbá Nation tó ti ń lọ ṣùgbọ́n Yorùbá Nation kò sẹ́ni tó rò pé ó tiẹ̀ lè tó àsìkò yìí tí Yorùbá Nation ó fi bẹ̀rẹ̀ gan-an tí ó fi fìdí múlẹ̀ tán yányán tí Yorùbá Nation ó fi dá dúró pátápátá ṣùgbọ́n lóòótọ́ akitiyan kò dúró 2024 ló tún ti tán yìí 2025 làwọn ò lọ́ọ̀kan àwọn kan sọ pé ṣé ìṣe bí a ṣe máa jẹ kínní lẹ́nu lásán rèé àbí ó sì ń padà bọ̀ wá wáyé gẹ́gẹ́ bí wòlíì kí ni t'Olúwa kọ sí yín lórí ẹ̀. Ẹ ṣe olótù nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation kọ́kọ́ bẹ̀rẹ̀ mo sọ fún àwọn ọmọ ìjọ kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀rí nǹkan tí mò ń sọ. Kò sí tó ń jẹ́ Yorùbá Nation kẹ̀. kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé àwọn wòlíì tó wá ń rí Yorùbá Nation ńkọ́ tí wọ́n ń rí pé Yorùbá Nation wà Yorùbá Nation máa fìdí múlẹ̀ sẹ́ẹ̀. Mo bá yín sọ ń jọ yẹ oríṣi ọ̀nà mẹ́rin lè máa ń gbàgbọ́ ọ̀rọ̀ àgbẹ̀gbẹ̀ àrí nǹkan ẹlòmíì òye ló fi wo nǹkan ṣùgbọ́n tọ́lọ́run bá sọ ló mátà òye tí ò kán lọ́rùn ẹlòmíì wà tẹ́ pé bó ṣe ronú díẹ̀ ló gbé jáde aníbọ́lọ̀ ń ṣe wí nìyẹn èmi ti sọ̀rọ̀ etí pẹ́ kó tó di kó bẹ̀rẹ̀ ara mọ́ ní kí náà ń pè bẹ́ẹ̀ wọn ló máa dàbí òjò tó ṣú ni àti òrò anira wọn ní kí ló dé mọ ní tọ́lọ́run ò bá lọ sí kò lè ṣẹlẹ̀ wọ́n ní báyìí mọ̀kàn òwò báyìí mọ̀kàn rẹ̀ kí lẹ wí irú kan náà ṣẹlẹ̀ ní tí mò ń gbé náà tí àwọn kan náà fẹ́ lọ ń bí wọ́n tó fáwọn ìmọ̀ ní kò lè bọ́ sí wọ́n ní wọ́n ti ṣe gbá wọ́n ti ń kọ́ lẹ́yìn èdè yẹn nílò wọ́n ní kí ni kò ń ṣèṣìn ní ti bíbá ni mò ń sọ ó wá ya ọgbọ́n ẹ̀lẹ́nu nígbà tó ṣẹlẹ̀ tán ẹ̀yà mò ń gbọ́ ìsà. Tí Yorùbá Nation yẹn ṣe ń tẹ̀ ń sọ ń sìn ni wípé kò lè wáyé láíláí àbí kì í tí ì ṣàsìkò yìí lẹ̀ ń sọ. kò jẹ́ ṣàsìkò yìí. ṣùgbọ́n Yorùbá Nation lè padà wáyé ó máa padà fìdí múlẹ̀. mi ò rò pé lè jáyé dúró èmi. ẹ rò pé lè jáyé. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ayé dúró èmi. ṣé ẹ̀yin ń gbàdúrà kí Yorùbá Nation ló wáyé ni. kò ń sọ̀rọ̀ àdúrà ntọ́lọ́run sọ fún mi lèmi ń sọ ntọ́lọ́run sọ bí Yorùbá ni mí tó bá wáyé ṣẹ́rí tó bá wáyé á tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n kinní kan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé ta ló máa sọ̀rọ̀ nígbà tó lọ́run ò wí ta ló máa wí nígbà tó lọ́run ò sọ kò possible now. ntẹ́yìn ń sọ báyìí ni wípé ohun tẹ́yìn gbọ́ ni pé kò sí Yorùbá Nation. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. gbogbo àgbáyé mà ló ń gbọ́ yín orí TV mọ́lẹ́ wa. ó dìgbà náà tí bá jẹ́ wà láyé ni àjọ wà láyé ni tásìkò bá tó ẹ̀ máa rí nǹkan tí mò ń sọ. àwọn wòlíì tó wá ń sọ pé Yorùbá Nation máa wà ń kọ́sẹ̀. ẹ pé wọ́n sì kẹ́ bèrè gbígbà ó ẹ lọ́bẹ̀rẹ̀ ń bèrè sí pé ọdún mi ló ti fẹ́ dé parí yìí àwọn ẹlẹ́ẹ̀kẹ́ wá bèrè pé ṣé Ọlọ́run fún yín déètì ni ẹ tó wá sọ ńgbà ẹ̀kẹ́ wá. ó dà ṣé Ọlọ́run láìkí bí Yorùbá àwọn ìran Yorùbá wọ́n ṣe ń jẹ̀yà yìí ni. jẹ́rí Ọlọ́run ṣòro gbèjà o jọ̀bi ẹ̀yìn sí Ọlọ́run ó ṣòro gbèjà Ọlọ́run dẹ̀rẹ̀ tẹ́ bá rántí wọ́n máa ń pe Jésù ní Prince of Peace ta ni Prince ọmọ ọba ọkùnrin táwa ni peace yẹn Ọlọ́run ìrọ̀rùn Ọlọ́run fẹ́ fún gbogbo yẹn pátápátá ìrọ̀rùn Ọlọ́run fẹ́ fún wa pátápátá tí ẹ bá ń sọ̀rọ̀ Yorùbá Nation yẹn kémi gbé báyìí ní òwòye ti tèmi kí ló bí Yorùbá Nation ohun tó bí ni pé wọ́n rẹ́ ẹnìkan jẹ ju ẹnìkan lọ
wọ́n ń fi ọwọ́ ra nìkan lórí fún ẹnìkan ṣe é pé bẹ́ẹ̀ ni ṣe rí ẹ̀dá kan tó mọ̀ pé Tinubu lè wọlé òsì Ọlọ́run ló ṣètò ẹ̀ ṣọ́ọ̀bù yìí sì ṣé mọ̀ pé níbi primary lásán Ifo Ọ̀ṣínbàjò tẹ́ pé òun ló fa ọ̀nù politics ó kẹ̀yìn sí Buhari tẹ́ pé òun ló ṣe bó fi wọlé ó kẹ̀yìn sí wọ́n torí ẹ̀ wọ́n ṣe change of money kò sówó dá ńgbọ̀ ya wọ́n ti ṣe cashless policy débi wọ́n mọ̀ kó lówó lọ́wọ́ láti lè ṣe nǹkan yẹn bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tó lè gbà láti pọ́n kó lọ́ọ̀ pẹ̀ ṣùgbọ́n kíni èrò Ọlọ́run yàtọ̀ sí èrò èèyàn Ọlọ́run ti to ètò yẹn sílẹ̀ akọ̀rin inú ẹ̀ ni ṣọ́ọ̀bù yẹn sì ṣe ní gbogbo táwọn èèyàn ṣe ń gbà ẹ̀mí kan ń wò wọ́n nígbà tó yá náà tó ṣe primary tán wọ́n ti fẹ́ ṣe gbogbo election náà wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé àwọn ẹ̀yà kan àwọn kìnnìkan kan ń wò pé ọmọ mi yẹn pè mí dáàdì rẹ̀ mo ní kí n lọ máa sùn mo ní àwọn ò lè sùn mo ní kó dìgbà náà ọ̀yá ẹ̀ wá wò ó sí lóye tí ẹ̀yẹ ká lọ sórí pápá ká fi tọ́lọ́hún wílẹ̀ tí èèyàn máa ń like logical but èèyàn máa ń like spiritual ìsìn Tinubu wọ bẹ́ẹ̀ sí kò tí ì pọ̀dún méjì ṣe ni pé ó ti ń ṣe ìjà nǹkan kan ṣe pé àwọn tó ń bínú yẹn gan báwọn fẹ́ yá yẹn wọn ò ní lè yà mọ́ ṣé Yorùbá ti yẹ yín sí àwọn ṣe lọ́dún méjì bẹ́ẹ̀ tàwọn rí ó ti ń yà kọ̀ọ̀kan padà àwọn nǹkan wo ló yí padà àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan bí àwọn mínísírì kọ̀ọ̀kan ó ti jẹ́ pé àwọn ọ̀gá ọlọ́pàá Yorùbá ni ọ̀gá sójà Yorùbá ni ọ̀gá àgbà ó ti ń yí kíní yẹn padà ó tún ti gbé Central Bank yẹn kọ̀ọ̀kan tó Àlàbújá yẹn ó ti wá gbẹ́ kọ́tẹ́ padà sẹ́kọ̀ọ́ ṣé wọ́n pé gbogbo àwọn nǹkan yẹn tí àwọn irú àwọn Sunday Igboho tó ń rí tó ń wò pé ìrẹ́jẹ yìí pọ̀ ṣé pé bó ṣe ń yí padà yẹn sì àwọn tó bá ti ń àwọn àtúmọ̀ ẹ rí i pé ìyàtọ̀ yẹn ti ń wà nìyẹn bó ṣe ń pariwo ńgbà yẹn sì ṣe kàn pariwo mọ́ kò dẹ̀ ti lọ́dún méjì o tó bá lọ́dún mẹ́jọ bá lọ́yọ̀ kó máa ṣe rí èmi kàn fi kí òye ní kẹ́ náà fi gbé now wọ́n tún wá kù fèrè wọ́n tún lọ sí UK kí ló bá bọ̀ mbẹ́ ṣé ẹ̀yin náà ti rí wọ́n ní ẹ̀kọ́ ó ti fojú mú hàn òye nìyẹn o ṣùgbọ́n ntọ́lọ̀ ń sọ fún mi kó tó di dáì òun lèmi kọ́ sọ lákọ̀ọ́kọ́ yẹn ṣùgbọ́n àti mo sọ bẹ́ẹ̀ ṣe takò mí láyàn takò mí wọ́n ti ṣe gbà wọ́n ní kíni Ọlọ́run ń sọ̀rọ̀ ní èkó sọ bẹ́ẹ̀ mọ́ kí ló ń pè bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ kan fún ní 2 weeks ago tí mo wo weather forecast nílùú tí mo wà yìí tán lóòrùn máa ràn gan Ọlọ́run tutù máa mú ṣé mo kí ọ̀sẹ̀ lò tutù mú ó dẹ̀ stop lásìkò ọ̀sẹ̀ kan yẹn mo wá wo Ọlọ́run mo wá mírí pé Ọlọ́run máa lágbára o báwa ṣe ń ro kọ́kọ́ Ọlọ́run ṣe ń ro tí Ọlọ́run rí wájú Ọlọ́run rẹ́yìn àwa ò rí kọjá nǹkan tá à ń rí so tí mo kàn lè sọ nìyẹn olóòtú. ó dà Tinubu ṣe mọ̀ pé nígbà tó ń contest tó ń díje nígbàjọ́ kìíní àná ó sọ wípé òun ló kàn ó ní èmi ló kàn ṣé Ọlọ́run sọ fún Tinubu bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ka ti sọ̀rọ̀ nǹkan kan ló fà á tó fi sọ̀rọ̀ yẹn jáde o nǹkan kan ló fà á tó fi sọ̀rọ̀ yẹn jáde ohun tó fà á ṣe rí àwọn èèyàn wọ́n dàbí kẹ́ ẹ̀ máa ka báìbù nísìnyí wọ́n á kàn lọ mú ọ̀rọ̀ kan láàrin mi tó ti ń bọ̀ wọn ò ní sọ ọ́ mi tọrọ ìhẹ́ẹ̀dì sí wọn ò ní sọ bẹ́ẹ̀ lọ̀rọ̀ tó tọ́ èmi olókàn ti jẹ́ o torí mo fọ́lò ní tó ṣẹlẹ̀ ni pé òun ló pọn Buhari lẹ́yìn tí ó wá rí i pé wàá làwọn máa gbé fún ó wá rí i pé wọ́n ti ń play prank wọ́n ń change owó wọ́n ń gbóṣùbàjò lóhùn lórí wọ́n ṣe gbogbo ẹ̀ ó wá ní èmi ló kàn o àjọsọ wa kọ́ yìí ṣùgbọ́n ẹni máa bá orin olórin jẹ́ kò ní í gbé bá ṣe dá o. ṣùgbọ́n ṣé ẹ gbàgbé pé Tinubu sọ pé ẹgbẹ́ kínní yìí wá èmi ló kàn yẹn ṣé àmọ́ wò pé ṣé Ọlọ́run ló wá sọ fún wípé òun ló kàn ní. àwọn Yorùbá yẹn èmi ló kàn tó túmọ̀ sí nìyẹn kì í pé Ọlọ́run lè bá a sọ̀rọ̀ padà bí a mọ̀ pé èmi nìkan Ọlọ́run bá sọ̀rọ̀ ṣùgbọ́n in tó sọ yẹn nípa àdéhùn tọ́jọ́ ní ẹ rí i pé wọ́n ṣe ń bú Buhari tó wọ́n ṣe ń gbà yẹn tó tán sọ̀rọ̀ sóhun náà kò sọ̀rọ̀ ó wò pé kí ló fẹ́ wí olóńgbélé wọn lórí pé ẹ dìbò fún ọ̀rẹ́ òun ni à á ṣe dáadáa nígbà tó bá fẹ́ yí ìlú padà ó ní láti sọ̀rọ̀ jáde tí ó bá sọ jáde bẹ́ẹ̀ yẹn tí wọ́n pé ìgbà tó sọ̀rọ̀ jáde yẹn ló kù díẹ̀ kọ́ lọ sí primary èmi á tẹ̀yìn ìgbọ̀gbé lẹ́nu o nítorí mo rí ń bẹ̀ nìyẹn olótù. ó dà torí pé ọmọ Yorùbá sá ti di ààrẹ báyìí kò sí tó ń jẹ́ Yorùbá nation. bẹ́ẹ̀ni
ọmọ Yorùbá ti di ààrẹ. pé mo ní torí pé ó ti di ààrẹ báyìí kò sí tó ń jẹ́ Yorùbá nation mọ́. Olóòtú mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n ní ẹkún ló máa ń fa ikún Yorùbá ló máa ń sọ bẹ́ẹ̀ nǹkan kan ló bí kinní yìí sẹ́ tí n tó bí nǹkan yìí ò bá ti ṣẹlẹ̀ mọ́ anybody náà máa tún máa mú reverse ni nǹkan tó mọ̀ sọ ti yẹ yìí tí nǹkan yóò bá ti ṣẹlẹ̀ mọ́ ṣe rí tó bá dìgbà tí Tinubu bá parí owó tó ń ṣe lọ́wọ́ sí tí nǹkan padà lọ́wọ́ ṣọ̀bù fẹ́ everybody tí ló wà òkè dáadáa rí wípé a tún lọ lẹ̀ jù báyìí lọ a tún fi rí Yorùbá nation díẹ̀ sí ni pé bí ìlú ṣe rí yẹn tó ń jẹ wọ́n tí mọ́tò wọ́n tí wá pé kéde ẹ̀ bá padà bó ṣe ń bá pọ́lísì yẹn lọ tọ́lọ̀ bá fún un ṣe tó gbé wá bó ṣe kó gbé wá tọ́lọ̀ ń jẹ́ kó balance rí pé kí ni à máa kú fúnra ẹ̀ ni kò ní sí pẹ́jọ́ kankan bẹ̀ mọ́ ṣùgbọ́n tí ara bá ti ń ni àwọn èèyàn wá force out torí wọ́n ní ẹni ebi ń pa ìmọ̀ wá hù bẹ́ẹ̀ni ẹni ara ń ni kò ní dúró bá kò ní bá ń dúró gbọ́ wait for a while because ìnira ni àwọn èèyàn fi ń sọ gbogbo nǹkan tó ń ṣe yẹn ní tí mo kàn rí bẹ́ẹ̀ nìyẹn olóòtú. ó lágbára o ó dà gbogbo ẹ̀ ń tẹ̀ ń sọ báyìí ni wípé Yorùbá nation ó sì ń bọ̀ á di eléyìí tí àwọn èèyàn á pàtì sẹ́gbẹ̀ẹ́ kan. ṣe rí tẹ́bátì àkíyèsí ohun tó gbé kìnìyàn rò mọ́gọ́gọ́gán Sunday Igboho ni kí ló dẹ̀ fa àwọn Fúlàní tó ń fẹ́ràn jẹ́ kó ṣe kankan ṣe rí pé nígbà tí kìnìyàn bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ tá a gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ ẹ rí pé òun gan òfin bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ bí tẹ́lẹ̀ àbá àti pé oníṣòro because nǹkan kan ló trigger ẹ̀ nǹkan tí mo sọ yẹ yín sí nǹkan kan ló trigger ẹ̀ ṣùgbọ́n kíkẹ́ ọ̀ma ti sí ibẹ̀ máa wò pé kò sẹ́ni tó fẹ́ jà kò sẹ́ni tó fẹ́ wàhálà because ṣé rí tabasẹ́ pé wọ́n fẹ́ dá nation tiẹ̀ sílẹ̀ kì í ṣe nǹkan tó rọrùn o àbúrò mi fẹ́ Yorùbá àbúrò ẹnìkan fẹ́ Haúsá àbúrò ẹnìkan fẹ́ báwo la fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ máa ń lè díẹ̀ ogun náà fi ń pèlú ogun òun náà fi ń pèlú torí àwọn wà tó máa pa ok ẹ jẹ́ ká lọ báyìí ẹ wo orú Kwara state yìí ẹ wo orú Kogi state yìí báwo la fẹ́ ṣàárín ẹ gbà bẹ̀yẹn wò ṣé o pé wọ́n dákọ̀ ọdún ara wọn ni Yorùbá wà láàrin wọn o apá kan Yorùbá apá kan àwọn Tápà apá kan ya Fúlàní ẹ tún wo Benue Yorùbá wà ní Benue o tẹ bá wo kinní yẹn dáadáa tó máa dálẹ̀ àlè díẹ̀ nǹkan tí mo sọ yẹ yín sí ṣùgbọ́n tẹ̀ ń bá rí ọ̀rọ̀ tó fi lè yanjú nǹkan pẹ̀lú ogun òtòlù ó fi ọgbọ́n ṣe ìyẹn dèmí rò ní bọ́rọ̀ ẹ̀ ṣe ń lọ ní tó lè mú kinní yẹn boost ní pé tó lè mú dìde padà bọ́dẹ̀ ṣe dìde tó wọlé sí kọ́kàn sí because kò ní structure British tó kó náà sí wa tó ní pé wọ́n lọ́ọ̀ ti sọ pé after ọgọ́rùn-ún ọdún wọn fara mọ́ so ọgbọ́n là á fẹ́ bàbá yẹn dẹ̀ rí Abákítóyè bàbá yẹn kàwé dáadáa historian ni professor ni òun náà ti sá wéré yẹn kò ẹ mọ̀ pé Ọlọ́run lágbára bọ́lọ́run ṣe ń ro kọ́kọ́ là ṣe ń ro ṣùgbọ́n tẹ̀ bá ń sọ pé yẹn ló máa gbé dání sí òun tó kàn tara ẹ̀ ni torí Ọlọ́run sọ fún mi kó máa wáyé wọ́n tẹ̀ ti sọ̀rọ̀ yìí sí wọ́n tẹ̀ tó kó tó di pé tiẹ̀ pé láti ayé Buhari mo ti sọ mo ní kò sí tó jọ àwọn yẹn ni wọ́n ní pé yẹ mílítì mọ́ ó dìgbà náà wọ́n bá mi bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ náà ti ń sọ̀rọ̀ mọ́ kàn wò wọ́n rún ni tó bá ń sọ ọ̀rọ̀ mi náà máa bá wọn wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣùgbọ́n nítorí máa ṣẹlẹ̀ máa ń tẹ̀lé èmi ò ń tọ̀ lórí èèyàn tí mo rí ń bẹ̀ nìyẹn olóòtú. ó dà bó bá di pé Tinubu ó ṣèjọba tiẹ̀ kúrò ń bẹ̀ ṣe ń pọ́n ọmọ Yorùbá ni tó kúrò ṣe mọ̀ pé ẹ̀yà míì ni ó tún padà síbẹ̀ àwọn tá a bá ní àwò dáadáa àfàìmọ̀ kó mọ̀ tún jẹ́ apá òkè ọya yẹn torí gbogbo alákùkù mọ bí nǹkan ṣe ń lọ tá a bá fojú lásán wò ó àfàìmọ̀ àwọn ará òkè ọya yẹn náà ni ó tún padà bọ̀ sípò ààrẹ wọ́n bá bọ́ síbẹ̀ lásìkò yẹn ṣé mo rò pé wọ́n bá fún wèrè lọ́kọ̀ ọ̀dọ̀ ara ẹ̀ ní òròkó sí lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí tó bá tún padà sí roko sí ọ̀dọ̀ ara wọn tí ó wá ń fì tí àwọn ẹ̀yà kan irú bí ẹ̀yà Yorùbá báyìí wá tún padà sí irú ipò ṣáájú tó mú kí olóyè Sunday Igboho máa pariwo Yorùbá nation tó bá padà ńgbà yẹn ṣé Yorùbá nation ò tún ní padà gbéra dìde ńgbà yẹn. ṣe rí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí sí ọ̀rọ̀ ìbéèrè tẹ́ béèrè làákàyè ni ṣe rí ọlọ́gbọ́n èèyàn ó máa ń pọn mílẹ̀ dé òun gbẹ́ni tí wọ́n mi yẹn sìn ṣe bọ́rọ̀ ṣe rí yìí sìn gbogbo ẹni tó wà nínú ipò Yorùbá pátápátá mi sọ pé àwọn tó wà ní sínétọ̀ tó wà ní rẹ́ẹ̀pù tó ráwọn yẹn wọ́n kàn dìbò alọ́ṣojú lọ́hùn ni ṣùgbọ́n bí àwọn gómìnà bí àwọn pírẹsidẹ́ǹtì bí àwọn mínísítà tó ní agbára nítorí anybody wọ́n fọgbọ́n ṣe é sìn ni pé ọgbọ́n tí yóò fi ní jẹ ẹ̀yà mi in case
sọ́jọ́ iwájú bá ṣẹlẹ̀ tó bá ti lè ṣe yẹn lásìkò yẹn bá tó àárín òun fẹ̀yìntì òun náà ń ṣe Lagos State ń sìn wọ́n ní Lagos ń sìn wọ́n ní flour mill rice mo ti ṣe rice wà ń bẹ̀ wọ́n ṣe trade wọ́n ṣe gbogbo tó ẹ pé tó àti ẹ pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ àwọn lè dá dúró gbogbo ẹ̀ wọ́n ti lọ́gbọ́n store so ọgbọ́n tó wà máa tó àti ń dárú ọgbọ́n yẹn torí pé kí ni mọ̀ pé àwọn tó wà lókè lágbára o tó ń bá sí sọ́jà jọ́ọ̀sì Abẹ́òkúta lásán sójà abẹ́là tó bá sí ilẹ̀ lásán sí gbogbo western region àgbàpá ní nǹkan dípòdípò ìwé western region sójà tí wọ́n ti báràkì kan kọ́dọ̀ ìdí pé sójà ayé jáde wọ́n àyè tó pé bákan wọ́n fẹ́ bájọba jà bọ́n bá ní ayé tó fẹ́ lò wọ́n á pè lẹ́yìn other country owó ìlú ló máa ná sí kódà wọ́n lè má náwó kọ́kàn sign contract collateral pé a máa sanwó lọ́jọ́ iwájú so ìjọba ṣòro bá jà sọmi yẹn sìn kò tó bó ṣe lè rí tèmi sọ fún yín ni pé kò sí tó lè gbé wá tọ́lọ́run bá lọ́wọ́ sí kódà àwọn ta ní kí afẹ́ máa pín àwọn kan ló máa dálẹ̀ pé ẹjẹ̀ máa lọ ànídìí mọ́ bọ́lọ̀ ṣe nǹkan ẹ̀ nìyẹn ṣùgbọ́n ẹ fẹ́ ṣe tọ́lọ́run bá lọ́wọ́ sí ó máa le díẹ̀ tí mo rí ń bẹ̀ nìyẹn olóòtú. ó dà kí ni ó wá dé tí ààrẹ ọ̀nà kakanfò Gani Adams kò ṣe pariwo tó wá jẹ́ pé Sunday Igboho ló ń pariwo nígbà yẹn nípa Yorùbá Nation kí lè rò wà láàrin kí lè rò fà. òun náà ṣàlàyé ó ṣàlàyé ṣe rí ààrẹ ọ̀nà kakanfò òun ní ipò ó dẹ̀ ní orísun Sunday Igboho ní ipò kò ní orísun. kí ló dé Sunday Igboho lórísun kẹ. máa ṣàlàyé fún yín orísun tó ní ni pé ọmọlúwà yìí ní ipò olódìmú láàrin ìlú ẹ sọ ṣé mo pé òun sìn olóyè Gani Adams sìn. ọmọ fi Sunday Igboho náà jẹ olóyè nílẹ̀ Yorùbá yìí náà ni. olóyè kìíní kì í ṣe irú oyè tá à ń sọ nìyẹn. oyè wo wá ní. oyè tó làmìlaka lóye Ààrẹ Ọ̀nà Kakanfò tó kó wo Yorùbá já. oyè tí Sunday Igboho ń kọ́. oyè ìlú ẹ̀ náà tèmi sọ fún yín ni pé jerry Gani Adams ó sọ ọ̀rọ̀ kan tí mo dẹ̀ rí lákàyè ń bẹ̀ sọ̀rọ̀ yẹn sìn máa jó lọ mò ń wẹ̀ yẹn tó bá délẹ̀ tán wọ nìkan ló máa kú o. níjọ́ kìíní àná tán dá OPC rẹ̀ tí wàhálà dé tara rí pẹ̀lú àwọn ẹbí ẹ̀ ló ń sáré kiri. ìdúntà àti sọ ni pé tí ọba ọba fóun láṣẹ tó rọ́ba ló fòun joyè òun ò lè ṣe kankan jù bẹ́ẹ̀ lọ. ṣe pé ọba ló máa ń ṣígun fún wọn torí oyè ogun ni Aláàfin ò dẹ̀ ṣígun fún tí wàhálà bá dé òun lọ́wọ́ forí gbé torí Aláàfin á sọ pé mi ò rán ọ níṣẹ́ wọ́n dàbí sójà ń sìn ní barak kí nǹkan máa ṣẹlẹ̀ báyìí tí kò máa ń dà bá ti fún ọ ṣe wọn wà mí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. àgbọ́yé ẹ sọ̀rọ̀ àgbọ́yé à ń gbọ́ yín. so bó ṣe rí nìyẹn so ó sọ tí Aláàfin bá sọ pé ó yá o á dìde ogun ṣùgbọ́n láì jẹ́ pé Aláàfin bá fún un láṣẹ tó bá ṣe irú ẹ̀ sìn ó ti kọjá yìí ẹ̀ because kò fi rẹ̀ ìjòyè tó ti yẹ yín sìn ó ṣe rí ẹ̀sà àtìlẹ́yìn tí ò fi sọ̀rọ̀ tó fi dákẹ́ Aláàfin ló gbọ́dọ̀ fún un ní àṣẹ. tí n bá gbọ́ yín yé dáadáa ń tẹ̀ ń sọ báyìí ni wípé ẹ̀yin Gani Adams lẹ́yìn tòsí. bí tòsẹ́yìn ẹnì kankan mò ń sọ òtítọ́ ọ̀rọ̀ ni èmi ò ń gbè lẹ́yìn èèyàn mò ń sọ bọ́rọ̀ ṣe gbọ́dọ̀ rí ni ó dàbẹ̀ ṣe wà yín sìn ṣé ń gbọ́ mi mo fi yín jẹ oyè ẹ sì wà London ni tí nǹkan bá ṣẹlẹ̀ kọ́kọ́ wá bá mi ná pé kí ni kí n ṣe tí bá tẹ pé náà ẹ̀mí ṣe wọ́kọ̀ náà ẹ máa defend kankan ni ẹ kàn máa sọ àwọn kankan jáde tó yẹ yín sìn ó dàbí kí ni ó ṣe wà yẹn sìn ó fẹ́ nìkan jẹ́ chief of army staff àbí ó fẹ́ nìkan jẹ́ chief of general staff ó wá lọ ń pàṣẹ láì jẹ́ pé ọ̀gá ẹ̀ mọ̀ sí tí wàá lábá dédé tán wọn ló máa fèsì ẹ̀ náà lóhun mọ̀ sí. kálukú ló ní báńdìrì ẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ni olórí ogun ilẹ̀ Yorùbá ẹnìkan ló dẹ̀ máa ṣígun fún èmi ò gbé lẹ́yìn ẹ̀ nítorí ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ṣe rí Sunday Igboho sí oyè tó ń jẹ́ tiẹ̀ kò ní ṣe pẹ̀lú oyè Yorùbá oyè ìlú ni ṣùgbọ́n oyè ìlú ni ẹ mọ̀ pé Ààrẹ Ọ̀nà Kakanfò oyè ogun ni. ṣùgbọ́n oyè ìlú nínú Yorùbá ni nínú ilẹ̀ Yorùbá ni. ilẹ̀ Yorùbá yàtọ̀ sí gbogbo Yorùbá ṣe fẹ́ fi president wé gọ́fúnà ni àbẹ́ gọ́fúnà wé kánsẹ́lọ̀ àwọn náà wà níṣẹ́jọba làwọn náà ń ṣe ṣùgbọ́n yàtọ̀ síra wọn Gani Adams ń sìn olórí ogun ilẹ̀ Yorùbá lápè ó ṣáájú lórí ogun tó ń sìn ó gbọ́dọ̀ gba ọ́dà tó ní bó ṣe kankan láì ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ bá ti lè wá nígbà tó ń sọ̀rọ̀ yẹn Aláàfin lẹ́ẹ̀kọ́ bá sọ̀rọ̀ kò ń ṣòwò náà
ẹ ṣígun fún wa. ọ̀dà ṣùgbọ́n pẹ̀lú ń tá a rí kà nínú ìtàn ẹni tó bá ka ìtàn yẹn dáadáa tó dẹ̀ wò dáadáa á mọ̀ wípé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn oyè láti Ọ̀yọ́ ni Ọ̀yọ́ nìkan oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè láti Ọ̀yọ́ ni Ọ̀yọ́ nìkan kí lẹ rí sí yẹn. kí lẹ ń pè ní Ọ̀yọ́? Ọ̀yọ́ Aláàfin. ẹ máa ń pa lórí pé àdìsẹ bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ní orísun Yorùbá. ebe yìí lẹ sọ nínú ètò kan tá a ṣe kọjá pé Ilé Ifẹ̀ ni wípé a gbọ́dọ̀ mọ fi ọ̀wọ̀ wọ Ọọ̀ni gẹ́gẹ́ bí orí aládé. tí mò ń sọ fún yín níjọ́ ẹ̀ ni pé Ọọ̀ni ó dàbí abọ́ rẹ̀ fún gbogbo ilẹ̀ Yorùbá ló jẹ́ pé gbogbo ọjọ́ náà fi máa ń bọ òòṣà ń bẹ̀ ìjọ kan péré náà kì í fi ń bọ òòṣà. èyí tí mo sọ fún yín nìyẹn ó dàbí abọ́ òòṣà tẹ́ pé òun ló lórí gbogbo àwọn ọlọ́jẹ́ pé ní Ọọ̀ni òrìṣà olórí gbogbo òrìṣà ló ń pè torí bẹ́ẹ̀ ni Odùduwà gbé tọ́bi yẹn yín sìn ṣùgbọ́n Ọ̀yọ́ ẹni pé Ọ̀yọ́ náà pé Ọ̀yọ́ empire old Ọ̀yọ́ empire òun ló jẹ́ pé títí dọ̀la ọba àmà sọ Jẹ̀bú ọba àmà sọ Ẹ̀gbá ọba àmà sọ ìlú òkè láfẹ́ kọ Yorùbá lè Yorùbá Ọ̀yọ́ ló máa kọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ló tù. Ọ̀yọ́ Yorùbá Ọ̀yọ́ lọ́hùn Ọ̀yọ́ tí Ọ̀yọ́ Aláàfin àbí lẹ́ ń sọ. yes kò rí bẹ́ẹ̀ o. ó ní mò ń sọ fún yín. kò rí bẹ́ẹ̀ o. kí lẹ wí. kò rí bẹ́ẹ̀. Yorùbá Ọ̀yọ́ là ń kọ́ lẹ̀. kì í ṣe ti Ọ̀yọ́ Aláàfin lọ́hùn kì í ṣòun. mo lọ Ọ̀yọ́ bọlẹ wá ń sọ. tá a bá ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ ẹ rí i pé ọmọ sọ pé. ṣé ẹ ti dé Ọ̀yọ́ rí sá. a ti débẹ̀ rí Ọ̀yọ́ Aláàfin ojú pàṣẹ kẹrẹ. ẹ̀gbọ́n ìbátan sọ ń bẹ lórí ẹwọ pété bóyá ìlú mi ò ń gbè jábẹ àbí. ọ̀dà ẹ jẹ́ kí n sọ báyìí ẹ jẹ́ kí n béèrè kan èdè tẹ́yìn ń sọ lẹ́nu yìí ṣé èdè Ìgbò ni èdè tí mò ń sọ lẹ́nu èdè Ìgbò ni. ẹ̀gbọ́n Yorùbá ni Ìjẹ̀bú ń sọ Yorùbá lò. eléyìí tá a jọ ń sọ yìí ṣàgbé eléyìí tá a jọ ń sọ yìí gbogbo wọn ló máa gbọ́ àtìjẹ̀bú àtìjẹ̀ṣà èdè wo lẹ́yìn ń sọ èdè tí wo lẹ́yìn ń sọ. èdè Yorùbá ṣe máa pè mí gbé káàkiri ẹ̀dá Yorùbá Èkó ní kásìkè mi ń sọ because mixture ni ṣùgbọ́n tí ẹ bá dọ̀yọ̀ ẹ mọ tí wọ́n bá ti máa sọ Yorùbá tí wọ́n yẹ ẹ mọ̀ pé Yorùbá lélẹ̀ ṣé ẹ pé wọ́n sọ Yorùbá kótó náà wọ́n sọ Yorùbá ní Côte d'Ivoire náà tẹ́ bá sọ Yorùbá wọn náà àwọn akpẹ́ tó sọ o ṣùgbọ́n ẹ mọ̀ pé kì í ṣe pure. ó dà Yorùbá wo lèmi ń sọ. Yorùbá lẹ́yìn náà ń sọ. Yorùbá ti bọ́. tóbi yẹn sì ṣe rí Yorùbá tẹ̀ ń sọ sí Yorùbá ti náà mix ni Yorùbá yín mix. ẹ bá gbẹ́ tó gbẹ́ Yorùbá gidi ẹ wù gbà tí bàbá yìí máa ń sọ̀rọ̀ wọ́n ní kí bàbá yẹn náà bàbá tó kú láìpẹ́ tó ń ṣeré tíátà tó kọ́ la yẹn ọmọ ìlú wo ni náà Ọlọ́fà náà. mo fẹ́ Ọlọ́fà náà yẹn tó bá ń sọ Yorùbá ẹ rí i pé Yorùbá yẹn yàtọ̀ Yorùbá tó pure ni kò ní fi English kọ́kọ́ sí o á dẹ̀ máa sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́ máa pẹ́ àwọn eléyìí ń sọ Yorùbá èyí náà sọ Yorùbá lẹ́nu o. Yorùbá táwa ń sọ yìí ṣé a lè fi kọ ìdánwò ká sì paasi. why not a lè fi kọ̀dán wò ká sì paasi. ṣùgbọ́n àwọn ìbéèrè kọ̀ọ̀kan àti àwọn máa béèrè ń bẹ̀ tẹ́ pé ìlú lè dáhùn torí àti miss kì í ṣe ọ̀rọ̀ béèrè à ń tà ń sọ ní pé èdè Yorùbá tá à ń sọ yìí ṣé a lè fi kọ ìdánwò bóyá wáyẹ́ẹ̀kì ká dẹ̀ fi paasi. bẹ́ẹ̀ni ìyẹn túmọ̀ sí wípé èdè Yorùbá tó ní ìtẹ́wọ́gbà là ń sọ àbí. ẹ mọ̀ pé tèmi ń sọ yàtọ̀ ntẹ́yìn ń sọ yàtọ̀ mi ń sọ pé kò ní ìtẹ́wọ́gbà o èmi ń sọ orírun Yorùbá mò ń sọ orírun Yorùbá ni mò ń sọ fún yín yẹn o mi ń sọ pé Yorùbá kọ́ là ń sọ o ṣùgbọ́n tẹ bá bẹ̀ sí sọ àwọn Yorùbá náà tó máa sọ Yorùbá gidi ẹ̀ tẹ Yorùbá gbọ́dọ̀ pé Yorùbá lè yí kí mo lọ síbẹ̀ ẹ̀ rí bó ṣe jiná tó ṣẹ́dá máa ṣe ń fi nǹkan kan mí sí tiwa bíi pé bátìrì bí àwọn máa sọ ẹnu òkú tó sọ òótọ́ ni o ṣùgbọ́n àwa náà ní lè sọ ọ̀dà mo ti wà ń sìn mo ń sọ Spanish ṣùgbọ́n àwọn tó gbọ́ sáyìn ní wọ́n bẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn mọ̀ pé ọ̀gá mi lélẹ̀ mo dẹ̀ lè kọ́ o mo lè sọ o ṣùgbọ́n àwọn mọ̀ pé ìtàwọn sọ ìtújú tèmi lọ. mo sì rí ẹ̀sà sí nìyẹn yẹ̀ tó ní English ṣe ìbá sọ English ní Nàìjíríà tí British bá sọ English ẹ̀yin gbọ́dọ̀ mọ̀ pé ṣé English tèmi yìí ṣá ó ti kẹ́ ká English tẹ́ mọ̀ wípé o sì rí nìyẹn ṣe rí ẹ má yẹ ká gbé ọ̀rọ̀ lọ síbi èdè ẹ jẹ́ ẹ ká gbé lọ báyìí ṣe rí ọ̀rọ̀ Gani Adam tẹ bọ́ọ̀lù báyìí n tó sọ ń gbà yẹn nìyẹn mi náà wá jókòó mo rò ó pé wọ́n fi mí joyè olórí ológun ni ẹni tó fi mí joyè gbọ́dọ̀ ṣígun fún mi kí n tó bẹ̀rẹ̀ sí í já ogun n tó sọ mí náà wá wò lóòótọ́ pé tá a bá gbé kí n lọ sínú education level tó bá wà ní báràkì ń sìn
commandant ló máa pàṣẹ sójà tó bá ṣe anyhow wọ́n lè jail for life wọ́n tẹ̀lé yọkùn níṣẹ́ because o gbọ́dọ̀ gbàṣẹ nítorí sọ ń gbà ẹ́ nìyẹn èmi rò pé káwọn yọba láàkọ́nà bá láàfin kò tí ì kú gbà ẹ́ bàbá ń báyìí lágbájá sọ ṣe báyìí. ó dà mo fẹ́ béèrè kan pẹ̀lú ọ̀rọ̀ ìlú Ilé-Ifẹ̀ tá sọ lẹ́ẹ̀kan a jẹ́ wípé ìtàn Yorùbá nípa Ifẹ̀ kò rí bẹ́ẹ̀ nìyẹn pẹ̀lú àlàyé tẹ́ ẹ ṣe. ọ̀dà jẹ́ kí n ṣàlàyé kinní kan fún yín tí wọ́n fẹ́ kọ́ fẹ́ yín dáadáa sí wọ́n ń pe kinní kan ní seat of power. nígbà tí mo dé Holland mo dé sígbà mo dé ìlú òyìnbó ṣé àwọn pé Holland yẹn nígbà yẹn lọ́hùn wọ́n máa ń ṣèjì capital wọn but èyí tó jẹ́ ọba wọn gbọ̀ngàn báyìí obìnrin náà ń lò bí tí mo wà Den Haag ló ń gbé kí ló ti ń pè capital wọn Amsterdam èmi tẹ̀lé ẹ̀dá kan máa ń béèrè wọ́n nígbà mi wọ́n lè gbé capital kó mẹ́kọ́ tó gbé lọ sí bòmí ṣe rí ibi tó wà yẹn ibi tí Ọ̀yọ́ wà tí ọ̀mí yẹn yín sí old Ọ̀yọ́ empire ni wọ́n máa ń sọ pé Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ oko ẹ mọ̀ pé láyé ìgbà yẹn wọ́n máa ń ṣí kiri ni àwọn ọmọ Oòduà yẹn wọ́n ṣí kúrò bẹ́ẹ̀ wọ́n dá dúró sọmi yẹn sì bàbá wà ẹ dàbí pé bẹ́ẹ̀ ṣe wà á sì ẹ̀ sílùú yín mọ̀nà kẹ wá síbi tẹ wà yín káwọn yín wá dàgbà síbẹ̀ kọ́mọ náà tún gbéra kó ló máa lọ gbé London tó bó ṣe rí nìyẹn wọ́n ń ṣí kiri ni ṣe mo sọ fún yín lọ́run pé àwọn láti wà náà ṣí ẹnìkan kọ̀ọ̀kan lọ mí ní àná àbíjẹta òun tó ń sọ fún mi pé òun ò lè fi ẹ̀sìn tó ń sìn lẹ̀ òun tó ń sọ pé ẹnìkan tún pè mí náà jáde ń dé ní o olómọ ọ̀lú báyìí lòun pé òun dẹ̀ wo pé wọ́n á sọ fún wọn ní ẹ máa ń ṣe mistake mo ní mi ì mọ̀ mi tó ti wá o ṣùgbọ́n jẹ́ kí n sọ kinní kan fún ẹ bàbá tó ti bàbá ẹ tí ò bá bọ eégún ààbò orò tí ò bá bọ̀rọ̀ ààbò omi ó ní bẹ́ẹ̀ ní bá mo ṣe fún mi ní Nàìjíríà mo ti wá nígbà bàbá ẹ rí i pé ẹ̀sìn mùsùlùmí dáa òun náà ń ṣe mùsùlùmí o tó bá rí i pé kìrìsìtẹ́nì ló pè ìwọ náà máa lọ ṣégbà tó ti pààyàn bẹ́ẹ̀ ó lọ́rọ̀ yẹn ó wọ̀ lára mo ní yes mo ní mi àti máa ń ṣe mistake nìyẹn kì í ronú jinlẹ̀ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì bàbá àti ìyá ẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ tí bàbá tó bí bàbá tí wọ́n eégún náà ń bọ̀ nígbà tí wọ́n rí mi tó bá ti rí rọ̀rùn ló gbọ́dọ̀ wà mo ṣe wà yín sìn ọmọ ìlú kan ni mí tí máa rí pé Abẹ́òkúta ló tẹ́ mi lọ́rùn láti máa lọ gbé tí mo rí peace bá jókòó síbẹ̀ kò ń ṣe ìwọ o tó bàbá tó bí mi náà Ọ̀yọ́ náà ti relocate lọ sílùú bòmí ìrọ̀rùn ni wọ́n fi ń gbélé ayé kò ṣe dandan ni kéèyàn kú síbì kan tí a ti rí rọ̀rùn bì kan kéèyàn fi bẹ́ẹ̀ lẹ̀ ni tí wọ́n yẹ bó ṣe rí exactly nìyẹn kálukú ń ṣí kiri ni láti pé ọmọ Oòduà onígbogbo ògbógbó oníṣàbí ọ̀ṣàbẹ̀ ṣé gbogbo wọn fẹ́ dàgbà tó bàbá wọn ni àwọn náà ṣí lọ ní bó ṣe rí exactly nìyẹn wọ́n ṣí kiri ni ṣíṣí kiri yẹn ni kálukú lọ tẹ̀dó síbi tó wà tí wọ́n fi yé sí bẹ̀ẹ́ tí bí sọ́tún máa lọ ń pàdé lọ́dọọdún Ọ̀yọ́ ni tó ṣẹlẹ̀ gangan nìyẹn ṣùgbọ́n èmi ka story àwọn kìnìún yẹn gan torí mo máa ń like àbúrò nǹkan sọ fún mi lẹ́nu ìgbà tí mo bá sọ ó ní kó máa rò gbò kọ́ báyìí ó ní ọmọ pé ìránṣẹ́ Ọlọ́run nílé mi ì mẹ́tò máa lọ ń dà mí lọ́la tí a béèrè àwọn ìbéèrè kàyéfì lọ́nà máa ń wọlé no mo gbọ́dọ̀ study many things bó ṣe rí nìyẹn olótù. ó dà ẹ ṣeun màá wá fẹ́ kẹ́ ẹ fi ọ̀rọ̀ síta nípa ọ̀rọ̀ Yorùbá Nation yìí fún gbogbo àwọn tí wọ́n wò yín jákèjádò àgbáyé. ìdí mi kàn fẹ́ gba àwọn èèyàn lámọ̀ràn ni pé tí ẹ̀ ń bá wo dúdú Ifọ̀ àbí wọ́n ṣe máa ń pa lólẹ̀ Yorùbá àwọn ọ̀rọ̀ adé tẹ́ ẹ̀ ń bá wo bí nǹkan ṣe rí èèyàn á ṣàṣìṣe o mi sọ pé Yorùbá Nation ò dáa ọmọ Yorùbá lèmi náà kódà máa rí èrè ń bẹ̀ ju mo ṣe wáyé lọ because ìlú mi là ń sọ ń pa ẹ̀yìn kọ̀sẹ̀ tí ò fẹ́ development ìlú ẹ̀ ṣùgbọ́n ntọ́lọ́run ò bá lọ́wọ́ sí tẹ́wọ̀n bá ṣe ákàbùkù alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ọmọ ló wà ń bẹ̀ ń sìn ẹ̀yà pé ọkọ̀ gbé kíní ká gbárùkù tì í Buhari ṣe ṣe tó Haúsá ń tẹ̀lé lẹ́yìn ni ó ṣe ìgbé owó ó ṣe gbá kan ó ṣe wá jẹ́ àwọn nìkan ẹ wo tó ń ṣẹlẹ̀ Yorùbá sí tó bá ń bá mùsùlùmí jà mùsùlùmí ń bá kìrìsìtẹ́nì jà bá a ṣe máa rí bẹ̀rẹ̀ lọ́dọ̀ tiwọn lọ́kùnrin ṣe jọ́dọ̀ tiwa nìkan Yorùbá ọgbọ́n àgbọ̀njù ẹnu ń pa á kú lọ aláàtú are very careful. Ǹjẹ́ mo tó ń ṣẹlẹ̀ ń sin lóyìnbó. Kí ló ń ṣẹlẹ̀ o. Ṣẹ́gbọ́n. Kí ló ń ṣẹlẹ̀. ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ọkùnrin wọn fẹ́ fọ́ Yorùbá obìnrin mọ́. ọ̀pọ̀lọpọ̀ Yorùbá obìnrin wọn fẹ́ fọ́ Yorùbá ọkùnrin mọ́. tí wọ́n rí i pé ọlọ́gbọ́n làwọn méjèèjì. wọ́n ti kọ́ máa fẹ́ra wọn ṣe
wọ́n ti ń pè scapegoat and láti wà very careful. Nígbà Buhari ṣe àbẹ̀ tó dojú báyìí lọ àfaramọ́ pé ilé náà dẹ̀ Johnson òun ṣe rìfọ́ọ̀mù ni nígbà báyà gbogbo ọdún àkọlà ẹ bá ní kó ń lọ ṣèṣekúṣe kan sọ bá gbà á mú bá lọ ta ló máa nígbà tí ọ̀rọ̀ Sunday Igboho ṣẹlẹ̀ ẹni mi ò lárí mẹ́ náà tó pariwo gbogbo ohun tó lọ náà wọ́n bí kán lọ wá àwáwí kán máa lọ wá nǹkan kan wí náà wọ́n ń ṣe olómọ tó ń lose olódẹ̀ mọ̀ kó tó gbọ́ lára o kò sẹ́ni tó máa tì mọ́lé fún dídí ọ̀sẹ̀ fún pé tí ò ní lose kankan ṣùgbọ́n tí mẹ́kàn fẹ́ sọ ń bẹ̀ ni pé tọ́rọ̀ bá ti rí bá Yorùbá ní gbogbo wa lóòótọ́ ara ní ẹni ẹbọ everybody ṣùgbọ́n ẹ jẹ́ ká tiẹ̀ wò pé àwa la wà ń bẹ̀ tá a bá ń ṣe báyìí kí ni àwọn ẹ̀yà tó kù fẹ́ wí sọ́mi yẹn sì ká fi ọgbọ́n ṣe Yorùbá ara tù wá Yorùbá àwọn tó yọrí wa tó represent wa l'Ábùjá Ọlọ́run á fún wọn ní òye àti ọgbọ́n láti ṣe dáadáa tí ò ní ba orúkọ ilẹ̀ Yorùbá jẹ́ wọ́n á fẹ́ gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn ẹni tó bá jẹ́ ọ̀dọ́ láàrin tó ń gbọ́ èdè mi tàbí ẹni tó bá bí ọmọ tó jọ dọ̀ àwọn ọ̀dọ́ máa ń ṣe mí torí nígbà tí àwa dàgbà opportunity pọ̀ bẹ́ẹ̀ tí ń sìn ó rí à tí màá kàn advice ọ̀wọ̀ ọ̀dọ́ ń sìn ni pé kán súnmọ́ Ọlọ́run kán dẹ̀ ṣe kí ni kán ronú pé kí làwọn lè fi làákàyè àwọn ṣe láì gbóde ìjọba oríṣiríṣi kan lè wọ́n lè kọ́ lórí íńtánẹ̀tì kankan máa lọ fún íńtánẹ̀tì kan máa kẹfẹ́ gé olówó nìkan ní tí wọ́n lè kọ́ kọ̀ǹpútà wà lóríṣiríṣi tó jẹ́ kọ́ fẹ́ ni tẹ́ kó máa kọ́ nígbà certificate government gan lè employ yẹ o kàn lè máa pé you can fool people sometimes you can fool people all the time and terror cannot reign forever so and láti wà very careful so tí mo fẹ́ sọ nìyẹn olójú. tọ ẹ ṣeun ó dáa ẹ pè nọ́mbà yín síta fún àwọn tó fẹ́ pè yín. Nọ́mbà mi ò yí padà +34 oúnjẹ 234 +34 698 256 476 àti pé YouTube wa ní Believers Citadel TV tọ́ra kọ́ máa ń pè mí Believers Citadel TV orúkọ wẹ́bsáìtì wa tàbí pé ìjọba fẹ́ gẹ̀ẹ́tì mi gbogbo dájú ọṣẹ àti Bembeyeke ẹ̀kọ́ Prophet Femi Wahab sórí Facebook lórí Google ẹ máa rí oríṣiríṣi interview tó ti ṣe fún mi ń bẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ gbogbo ìgbésí ayé gbogbo ẹ̀lẹ́ máa níbẹ̀ pátápátá kò jù bẹ́ẹ̀ lọ olóòtú. tọ ẹ ṣeun o adúpẹ́dúpẹ́ pẹ̀lú àwọn àlàyé yín ibi láti mọ sẹ́mi lórí ètò ẹ ṣe púpọ̀ Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi Bembeyeke lẹ́ ń pè mí lónìí ẹ ti wò lónìí Bembeyeke ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lónìí Bembeyeke.